ọmọ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí information kan kàn mí lára with clear evidence ọmọ Yorùbá ó gbẹnu tán bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ṣé ká sọ pé àwọn àgbààgbà Fúlàní ti bà ti bàbá Tinubu jẹ́ ni torí kò yé mi ẹ má bínú statement tí mo lò yìí o because he remains our father but bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà Fúlàní wọ́n ti pera wọn wọ́n ti gang up àdẹ̀fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ bàbá Tinubu kó rí bíi ti ohun táwọn olóṣèlú Nàìjíríà máa ń ṣe fún pírẹsidẹ́ǹtì tí ó bá fẹ́ ṣe tiwọn torí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti ń sọ̀rọ̀ yìí bọ̀ láti bí àbí oṣù méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ohun tí mò ń sọ wọ́n understand torí pé kí ni tẹ́ bá rántí ẹ máa rí pé ní about 3 months ago ó ní information kan tá gbọ́ wípé wọ́n pe bàbá Tinubu sí meeting pé báyìí nìkan ṣe báyìí nìkan ṣe báyìí nìkan ṣe báyìí nìkan ṣe tí bàbá Tinubu yarí ta gbọ́ pé wọ́n náà tutọ́ sókè wọ́n fi tójú gbà pé láéláé kò lè ṣẹlẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí information kàn mí lára kódà mo máa kà á fún yín ẹni tí wọ́n tún wá lò against bàbá Tinubu nísìnyí ó jẹ́ ẹni tí bàbá Tinubu gan ń ṣàánú ṣe ti gbọ́ nǹkan tí ọmọ Yorùbá ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó dé ibi tó yẹ kó dé mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ share fídíò yìí ẹ jẹ́ kó dé àwọn ibi tó yẹ kó dé ẹ pín fún gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé Fúlàní gọ́tù kọ́ lè fi ti bàbá Tinubu kọ́gbọ́n ẹ bá wa sẹ́ǹdì ẹ̀ sáwọn tí gbogbo ọba ilẹ̀ Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa nílẹ̀ Yorùbá ni wọ́n ń ṣe gọ̀ṣùgọ̀ṣù tẹ̀lé àwọn Fúlàní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa tí wọ́n ti dìwọ̀n bá tí wọ́n ti dé lẹ́fẹ̀ẹ́ Tinubu dé ni wọ́n gbẹ́kẹ̀lé àwọn Fúlàní ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn religious leader ni wọ́n gbẹ́kẹ̀lé Fúlàní ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́ nǹkan táwọn Fúlàní táwọn àgbàgbà Fúlàní tí wọ́n ṣe fún bàbá Tinubu báyìí information kàn wá lára wípé àwọn Fúlàní wọ́n ń ṣe meeting upon meeting kò dẹ̀ sí nǹkan tí meeting yìí tó dálé tó kọjá bó ṣe máa fa ìjọba bàbá Tinubu ya wọ́n ti wá bẹ̀rẹ̀ báyìí tí bá níná ń jó lórí omi ẹni lọ kó ewu ẹ̀wà ọmọ Yorùbá bàbá Tinubu ẹ wo ohun tẹ kóra yín sí nítorí Ọlọ́run ẹ wo ohun tí ẹ kó mo máa fi video evidence hàn yín máa fi write up evidence hàn yín kẹ́ lè mọ̀ pé Fúlàní ò kì í ṣe ẹni téèyàn bá gbé a máa ń sọ fún ẹ̀yin èèyàn wa àwọn Fúlàní tẹ̀ ń wò yìí ẹranko lásán ló pọ̀ nù wọn tí wọ́n bá bí sáàrin ìlú tó dàgbà sáàrin ìlú òun sì ló máa ń wà bí èèyàn díẹ̀díẹ̀ now ẹ bá mi tẹ́tí dáadáa báyìí àwọn àgbààgbà Fúlàní àwọn tó jẹ́ àgbàwo Fúlàní àwọn àṣírí tí wọ́n mọ̀ nípa bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti dé káwọn ọmọ wọn lọ máa sọ síta nísìnyí a gbọ́ information bẹ́ẹ̀ pé wọ́n ní àwọn àṣírí Tinubu tí wọ́n mọ̀ tọ́mọ̀ káwọn aráàlú ò gbọ́dọ̀ gbọ́ pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n ti ní kọ́ lọ máa sọ síta bóyá wọ́n wá ń fi rọ́kún o wọn ò fi rọ́kún o a ò mọ̀ lánàá mo play fídíò kan tí mo ní lẹ́yìn tí mo wo fídíò yẹn mo sunkún kò sí irọ́ níbẹ̀ bó ṣe rí ni mo ṣe sọ yẹn fídíò tí mo post láìpẹ́ yìí fídíò yẹn nígbà tí mo kọ́kọ́ gbọ́ nǹkan tí máa ń Fúlàní lórí burúkú yẹn sọ mo sunkún máa yẹn ní Tinubu ní oil well 17 wọ́n ní rìfàínárì ní mọ́tà ẹ má bínú o kí ló dé táwọn àgbà Fúlàní yìí tí wọ́n sọ̀rọ̀ ikú tó dì sí tó jẹ́ sí ni wọ́n wá ń sọ wọ́n ìtẹ́gbọ́là náà yẹn ìtẹ́gbọ́lọ̀ sọ ìtúkéré ó tún ní kankan tí mo tún fẹ́ kà fún yín nísìn tí ìkọ́nú àwọn àgbà Fúlàní tún ṣẹ̀ṣẹ̀ gbé jáde wọ́n ń wá gbogbo ọ̀nà wọ́n fẹ́ ṣe kí àwa Yorùbá ká yarí
ṣe mọ̀ pé n tó ṣẹlẹ̀ ní the last time tó ṣe protest tí gbogbo ilẹ̀ Yorùbá ò bá wọn dá sí it make them look stupid. Ẹ kẹ́lẹ̀ mọ̀ pé àwa Yorùbá àwa gógógógó là ń gbé Nàìjíríà. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Adúgbò tí wọ́n ṣe nílẹ̀ Haúsá ṣé ó tu yọ lára Tinubu? Kò lè tu yọ lára Tinubu torí pé inú gbó ló wà, ẹ̀yìn ayé ló wà. Inú gbó ló wà, ẹ̀yìn ayé ló wà. Ẹ̀yìn ayé ló wà. Àwa Yorùbá gógógó ní ẹ̀mí ìlú yìí. Ẹ kò imagine kó protest l'Èkó, kó protest ní Ọ̀yọ́, kó protest l'Ògùn, kó protest l'Èkìtì, ní Oǹdó, ní Ọ̀ṣun, Kogi, Kwara, Èkó, Ògùn, ní gbogbo ilẹ̀ Yorùbá kó protest. N tá wí ìkọlà máa wí. Ṣùgbọ́n bàbá Tinubu, bàbá yẹn wọ́n gbọ́n, ṣùgbọ́n ó ń dùn wá pé ọgbọ́n tí bàbá yìí gbọ́n wọn ò lò síbi tó jẹ́ kó lò sí. Wọ́n ń lo ọgbọ́n síbi tí ò ti ní wúlò. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní more than 6 billion lówó tó ná tí wọ́n fi stop rally ní South West. Bá ṣe gbọ́ nìyẹn. Now àwọn àgbà Fúlàní wọ́n fẹ́ máa jáde nísìnyí. Iṣẹ́ tí àwọn bàbá wọn gbé fún wọn nìyẹn. Wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní tú àwọn àṣírí kan. Wọ́n lè sọ òtítọ́ mẹ́ta, wọ́n á fi irọ́ méjì kún. Wọ́n á sọ òtítọ́ méjì, wọ́n á fi irọ́ mẹ́ta kún. Wọ́n á sọ òtítọ́ kan, wọ́n á fi irọ́ mẹ́rin kún. I understand? Wọ́n fẹ́ ṣe gbogbo nǹkan kí àwa ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá ká lè confront bàbá Tinubu. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ń ṣe support bàbá Tinubu. Gbogbo ayé ló mọ̀ Yorùbá nation làwa ń support. Yorùbá nation dè làwa fẹ́ gbà. Àwa fẹ́ gba orílẹ̀-èdè, a fẹ́ bọ́ lóko ẹrú. Now bàbá Tinubu á sọ fún yín yọkúlú kò wá tọ́ bí ọkọ ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkọ yọké sáà sọ fún yín. À ń sọ fún yín pé àwọn tẹ̀ ń bá dì yìí ẹranko ni wọ́n. A sọ fún yín náà. We want Baba Tinubu that these people you are following, these people you are relying on, ẹranko lásánlásán ni wọ́n dá wa lóhùn. Nísìnyí báyìí àwọn Fúlàní wọ́n ti ń ṣe gbogbo nǹkan láti fa ìjọba Tinubu ya. Nǹkan tí wọ́n ṣe fún Goodluck Ebele Jonathan lóòótọ́ o, àdúrà tàwọn ọmọ Yorùbá ló ń gbà torí tí gbogbo Yorùbá dàrú ó ṣeé ṣe kó má jẹ́ ká lọ. Ọwọ́ ara wọn náà dẹ̀ ni wọ́n fi ń dàrú báyìí. A dẹ̀ ti láwọn pásítọ̀ tí wọ́n ti sọ́nà tẹ́lẹ̀ àtàwọn prophet tí wọ́n ní ilẹ̀ Haúsá ni revolution ti máa bẹ̀rẹ̀. Bóyá òun ló ń ṣẹlẹ̀ báyìí, bó ṣe ń ṣẹlẹ̀ inú tiwa ń dùn torí ọ̀rọ̀ tiwa fi ní wéètì ni. Torí tí ó bá rí báyìí ẹ ní mọ̀ pé Ọlọ́run ló sọ pé àsìkò àti gba Yorùbá nation tó. Now ó ní máa nǹkan tó jáde lánàá ó wá tú àṣírí bàbá Tinubu pé wọ́n ní 17 oil well. Tó bá tẹ̀sọ́ pé wọ́n ní 17 ṣebí a gbọ́ pé Sultan of Sokoto náà ó ní 22 àbí 23 oil well. Ó ṣe wá jẹ́ sí ìlẹ́ṣẹ́ ni ẹ wá ń sọ yẹn fún wa. Professor doctor tó sọ̀rọ̀ yìí kò sọ ti Sultan of Sokoto. Sultan of Sokoto agbọ́pọ̀ ní 23 oil well. A ṣe ń gbọ́ ti Tinubu ní báyìí. Kódà wọ́n sọ débi pé wọ́n ní epo tó wọ́n Tinubu ló ń san owó subsidy, ó ń san fúnra ẹ̀. So ó ṣàn sọ a lot of things. Tí gbọ́ kankan o, eléyìí tí mò ń sọ yìí mo kàn ti ṣe preamble títí ọ̀sán ni o. Information kan tún ti jáde báyìí tó yẹ pé tí bá bẹ̀rẹ̀ sí ní kà ẹlòmíì nù yín. Kódà ẹni tí ò bá ní mind ó lè run mad ní ohun tí wọ́n tún ní bàbá Tinubu ṣe, but ká máa mú lẹ́sọ̀lẹ́sọ̀. Now àwọn nọ́dánà wọ́n ti ṣetán láti bà ìjọba Tinubu jẹ́ láti má lè lọ sẹ́lẹ̀ kejì. Àwa dẹ̀ sọ fún bàbá Tinubu
ìgbà tíjó bá ń yẹ̀yàn nìyàn máa ń kúrò lójú agbo. Bàbá Tinubu, ìgbà tí ijó bá ń yẹ èèyàn lọ́wọ́ ló dá kéèyàn kúrò lójú agbo. Ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní, ẹ̀yin bàbá wa mọ̀yànmọ̀yàn, ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. Ẹni nígbà tí ijó tó bá ń yẹ ọmọ ẹlẹ́sẹ̀ ló gbọ́dọ̀ gbẹ́sẹ̀ kúrò lágbójó. Nísìnyí báyìí à ń bẹ bàbá Tinubu pé kó pín Nàìjíríà, kó jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ, everybody go on their separate way. But bàbá ìfà àkékọ́rí, bàbá Tinubu, ẹ mọ̀ pé àwọn Fúlàní tẹ̀ ń bá play game yìí, ẹ ti gbàgbé kẹ̀rán tí àwọn ìtàn èèyàn ńláńlá bíi ti ní Nàìjíríà, bàbá Awólọ́wọ̀, MK Abíọ́lá, ṣó ń clear, Bọ́lá Ìgè, bàbá wa Bọ́lá Ìgè, ṣó ń clear kó máa wó lọ́kàn yín. Bàbá Tinubu, ẹ bá mi sẹ́ẹ̀lì fídíò yìí, ọmọ àwọn fídíò mi presidency, mo fi Ọlọ́run búra fún yín, ọmọ àwọn fídíò mi. Ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa YouTube dáadáa, ẹ rí i pé tẹ́ bá lọ síbi analytics, wọ́n máa fi gbogbo ibi tí wọ́n ti wo fídíò yìí wọ́n fi hàn yín. Wọ́n máa wo fídíò mi nù Aso Rock. Torí ẹ̀ lẹ́sẹ̀ tí mo ṣe máa ń ámà ní bàbá Tinubu, bóyá táwọn tí wọ́n jókòó tí wọ́n tó bá lè bá wọn sòtítọ́ ọ̀rọ̀, àwa ọmọ wọn bí àtàbá bá wọn sọ wọn á gbọ́. Now ẹ wo gbogbo àwọn tí mo ti dárúkọ sẹ́yìn, ẹ mọ tó ṣẹlẹ̀ sí wọn. Àfẹ́ jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí yín, àfẹ́ jẹ́ kó dìgbà táwọn olórí burúkú Fúlàní tó bá ṣe irú ẹ̀ fún yín kọ́ mọ wọn Shettima lè take over. Shettima tẹ̀ ń wò yẹn náà, tẹ́ bá trust Shettima at your own risk ni. Bàbá, kí ni mo sọ? Tẹ́ bá lọ ṣe mistake trust Shettima is at your own risk. At your own risk. Gbogbo ẹnu ni mo fi sọ fún yín. Torí pé Shettima pẹ̀lú àwọn Northern Elders Council NEC wọ́n jọ wà ní. Shettima àtàwọn Miyetti Allah wọ́n jọ wà ní bọ́dẹ̀jọ. They are working in hand to hand. Àwọn ọmọ tẹ̀lé tí wọ́n kó flag Russia síta, ṣe rò pé àwọn ọmọ yẹn ṣáwọn tó ẹ pàlù máa jìrì ni wọ́n. Kẹ́ẹ̀gbọ́n tí àwọn ọmọ yẹn sọ ni, nígbà tí journalist kan interview ìkọ́nà àwọn tó gbé flag yẹn dání tó wọ school uniform, ó ní wọ́n ní kò sí school pé public holiday wà, pé wọ́n ní káwọn lọ flag ń pé wọ́n ṣe carnival. Ó ní carnival làwọn leader àwọn sọ fún àwọn páwọn ń ṣe. That shows that àwọn leaders tí wọ́n ni wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe, ni wọ́n mọ ìtumọ̀ nǹkan tí wọ́n ń ṣe yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ò mọ̀. They are sent by their leaders. Àwọn àgbà Fúlàní ọwọ́ tí wọ́n ń gbé ń sìn, wọ́n fẹ́ bà ti bàbá Tinubu jẹ́ pátápátá. Ọmọ Yorùbá dẹ̀ ní bàbá, àwa ò ní lajúlẹ̀ kí kankan ṣe yín, la ṣe ń pariwo fún yín wípé torí pé àfẹ́jẹ́ kí kankan ṣe yín, la ṣe ń sọ fún yín pé ẹ tètè pín ìlú yìí kó ní kálukú máa lọ. Yorùbá ò ní gbàgbé yín títí ayérayé, Ìgbò ò ní gbàgbé yín títí ayé. Even àwọn Fúlàní tí wọ́n jẹ́ ọ̀tá yìí, ó máa wà nínú history wọn pé bàbá Tinubu ló pín Nàìjíríà. Ayé ò dẹ̀ ní gbàgbé yín. Bí okay now Tife máa parẹ́, Nàìjíríà ò lè gbàgbé Lord Lugard. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́, mo mọ̀ pé you know the importance of history. Òun làwa ṣe ń sọ ilé fún yín pé bàbá ẹ complete ìtàn yín, ẹ pín Nàìjíríà kó ní kálukú máa lọ. Sanusi Lamido tẹ ṣoore fún ẹ̀wọ̀n tó fi ń sọ fún yín báyìí. Bàbá Tinubu kó máa ró lọ́kàn yín. Sanusi Lamido tẹ install padà as emir, tẹ yọ Àdóbàyàwó. Ṣé mọ̀ pé nígbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀, gbogbo ilẹ̀ Haúsá ni wọ́n ti ń pariwo orúkọ yín. Wọ́n yọ Lamido Sanusi tó jẹ́ former Central Bank of Nigerian governor, wọ́n yọ kúrò ní emir of Kano, wọ́n fi Àdóbàyàwó sí. Nígbà tí bàbá Tinubu wọlé nísìnyí, wọ́n ṣoore fún Sanusi Lamido
tí mo bá ka nǹkan tí Sanusi Lamido tó gbé jáde nísinsìnyí n tó gbé jáde nípa president Bọ́lá Ahmed Tinubu tí bá gbé jáde fún yín ẹ̀rọ Ọlọ́run á bá yín. ìyẹn lè fi máa mọ̀ pé these people they don't love anybody. wọn ò rán yàrá ìyá èèyàn, wọn ò rán yín Tinubu. ṣèbẹ́ pọ́ǹkan tí àwọn ọmọ wọn sọ sí àwọ̀ yín ní LDC tó ń pè wọ́n ní Fidel tó sọ oríṣiríṣi ọ̀rọ̀. bàbá Tinubu ẹyẹ tọ̀nà wá ẹbí káàkiri. gbogbo àwọn nǹkan tẹ́ ti àkwáyà ní Nàìjíríà kí ẹ lè jókòó tì lọ́jọ́ alẹ́. àwọn tẹ́ ń bá play lóòótọ́ smart man níyìn o, a mọ̀ pé possible gan kí ẹ gbọ́n ju gbogbo wọn lọ, but ẹ lè ní káàtó gbogbo wọn o. mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀, ẹ lè gbọ́n ju àwọn Fúlàní lọ, ẹ lè ní káàtó gbogbo wọn o. bó ṣe wà yẹn èèyàn burúkú ayé àtọ̀run ni wọ́n, dèdó ọ̀kọ́ kọ́sọ̀ má dòru, wọn ò kọ kí ọ̀sọ̀ má dòru. èmi ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bàbá sí ọmọ ni. now mo fẹ́ ka àwọn nǹkan tí Sanusi Lamido tí ó sọ nípa bàbá wa Bọ́lá Ahmed Tinubu kẹ́ lè mọ̀ wípé ń táwọn ará bíi ń tán plan fún bàbá Tinubu kò dáa rárá. sísẹ́ẹ̀mù yìí náà ni wọ́n lò tí wọ́n lò fún Jonathan nígbà tí wọ́n rí pé Jonathan ti gbé ẹ̀kọ́ fàbùà, tí Jonathan pe round table pé ká sọ̀rọ̀ lórí 1940 amalgamation ṣàṣìfẹ́ tẹ̀síwájú ni àbáfẹ́ pín. bí wọ́n ṣe rí tí Jonathan pe world conference tí wọ́n rí tó pè báyìí the following week ọkọ̀ Boko Haram sí ìlú bẹ́ẹ̀ wọ́n pààyàn lọ́tún pààyàn lọ́sì, kó àwọn ọmọ Chibok girls, kó àwọn politics ni gbogbo kìíní yẹn, politics òun ni. ṣèbá ti gbọ́ tí kó má dàbí ìpọ́wọ́ mi ń pọ̀ jù ẹjẹ́ àjọ́dọ̀ bàbá Máyégún tá a bá dé kí n bẹ̀rẹ̀ sí ní play video fún. Olúsadé ní pẹran abawọ tọlẹ̀tọlẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ́ olóyè Máyégún Aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. ẹ káàbọ̀ padà yín ènìyàn wa. bàbá Máyégún ó jẹ́ ògbóǹtarìgì babaláwo tó máa ń dira fún yàn tó ibi tí Nàìjíríà ń lọ sí ìwọ tó bá dira ikú pa ẹ́. pásítọ̀ gan dira o àgọ́ o pásítọ̀ ẹ tó ń sọ fún ẹ pé in the name of Jesus I will see the light me wọ́n ti pa ẹ́ wọn ì tí ì sin ẹ́ gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí kọ́kọ́ play video tí olórí burúkú yẹn fi sọ̀rọ̀ tó fi sọ̀rọ̀ nípa Tinubu. ó ní wọ́n ní oil well 17 Sultan of Sokoto náà ṣáà ní oil well 23 àbí 22 none of you say anything about it. kò sí kankan náà àwọn Fúlàní tó jáde tó wá tako Sultan of Sokoto but wọ́n tako Tinubu torí pé agenda wọn báyìí agenda Dr. Dabo mo máa play ẹ̀ fún yín sìn tí gbogbo yín máa fetí yín gbọ́. àwọn kàbá wọ́n ti ṣe meeting wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní tú àṣírí bàbá Tinubu síta kó
kó máa ṣe gbogbo nǹkan tó máa jẹ́ káwọn ọmọ Yorùbá kí wọ́n kẹ̀yìn sí. Bàbá Tinubu àwa dẹ̀ divide and rule lọ fẹ́ lò láàrin wa ń sìn, wọ́n á kẹ̀yìn yín sí wa, wọ́n á kẹ̀yìn wa sí yín, wọ́n á lè ráyè sọ sí ìdìbò tó fẹ́ ṣe. Ẹ ṣe jẹ́ ká má tiẹ̀ wá jẹ́ gbọ̀kọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ bí kò ṣe pé kẹ́ pín Nàìjíríà. Bàbá, you have the power. Tẹ́ bá lọ wo program tí bàbá mi Ọláyọmí Kóìkì tí wọ́n ṣe láàárọ̀ yìí, wọ́n sọ, wọ́n ní tí Tinubu bá fẹ́ pín Nàìjíríà, it takes him nothing. Wọ́n tẹ̀ ní support anybody, but ọkọ̀ lè sọ fáwọn country méjì kan bí USA, British, because America ló control United Nations, kí inú America ló wà, àwọn ló control United Nations. British àwọn ló colonize wa, a kò lè sọ fún wọn, kò ń ṣe pé à ń gba permission, just to let them be aware. Ó tán. Ó lè ní kí kó bẹ̀rẹ̀ sí ní to file referendum pọ̀. Ẹ wo, kò ń ṣe ibi tí à ń lọ nìyẹn. Now màá kọ́kọ́ play video eléyìí náà, tí bá ti wá play ẹ̀ màá wá bẹ̀rẹ̀ sí ní ka kinní yẹn, torí kinní yẹn gùn bí wèrè, as in ibi tí n bá lè kà dé, tí n bá kà tán ẹ̀yin màá upload ẹ̀ sórí Facebook page mi, màá dẹ̀ fi sínú fans group mi, torí ẹ̀ mo máa pin ní líǹkì fans group mi ní WhatsApp, màá pin ní líǹkì ẹ̀, kẹ́ click ẹ̀, kẹ́ join, so that ẹ lè láǹfààní àti ìwò, because kò ní sí opportunity àti send ẹ̀ sí everybody. Ìgbà mi tí bá mi fẹ́ send kan sáwọn èèyàn báyìí, ka àwọn tó máa ń message mi gbà mí máa ń lé ní 10,000 tí mo dẹ̀ máa ń gbìyànjú, màá kọ́ pick randomly tí màá send it. Now listen to this. Zuwa Lagos 15 trillion tun da aka kafa Najeriya ba ta ba da contract kuma ka tambaya kanka ka ce waye mai wannan company wanda aka ba da waye mai company kuma company na ina ne suka taba yin aiki gada su trillion ne ko dan ta asawo ko CAC ne na China wanda muka sani don ba mu saba gani ni ba ta gani na zuwa sai da aka ba su contract, sannan contract da aka ba da 15 trillion an bi procurement law ne akwai procurement law wanda yake ministry da za a yi procurement law a jarida, kamfanin duka su yi apply, kamfanin da ya gudu kuma za a sake buga shi a jarida, sannan kuma a aika national assembly, an aika musu ba aika musu ya aka yi suka fasin wannan contract din kuma ba sani ba 15 trillion an dauka an ba saboda interest na mutum ɗaya kawai, sannan mutanen da suke so a saukar da mai ba zai sauka ba saboda shi shugaban kasa shi ne dama mai wando kuma ya saya ajin kuma suna da rijiya. Fún ẹ̀yin tí nǹkan tí mo play yẹn ò bá yé, nǹkan tó sọ bẹ́ẹ̀ ni pé màá ọkọ̀ gbogbo nǹkan tó sọ láwùsá yẹn ọkọ̀ sẹ̀gbẹ́ kan nu fídíò yẹn kẹ̀yìn náà sàrìn wọ́n ní Tinubu have 17 oil well in Niger Delta that I know. He said, and I quote, kò sí èdè ni mo sọ bẹ́ẹ̀ o, ẹni Dr. Garus Galolo ló sọ̀rọ̀ yìí o. Ó ní Tinubu have 17 oil well in Niger Delta that I know. His children Kunle and Wale Junior, one is refinery for him in Malta. Oando and Ajib belong to him. Pé Tinubu ló ní Oando, Tinubu ló ní Ajib, belong to him now. He pay himself the subsidy he removed. Subsidy tí wọ́n náà yọ wọ́n ní Tinubu fún fúnra wọn ní direct. Kẹ̀ tí gbọ́n kankan o. Wọ́n tún wá ní to him. He pay himself the subsidy he removed. So fuel price will never be down. He also gave himself 15 million contract, 15 trillion. Mi sọ pé million. Dr. Garus Galolo ó ní
Tinubu fúnra wọn ní kọ́ńtíráàtì 15 trillion gbogbo ilé tí mo ṣe ń ká yìí ó kéré sí nǹkan tí mo fẹ́ kà jáde tí Sanusi Lamido tó sọ nísìnyí. À ń sọ fún bàbá Tinubu gbogbo oore tẹ́ ń ṣe yìí oore tí ó lọ́pẹ́ ni mo fi Ọlọ́run búra fún yín oore tí ó lọ́pẹ́ lẹ̀ ń ṣe. Sanusi Lamido tí gọ́vnọ̀ stéètì ẹ̀ ó yọ bí jìgá ó yọ fi sọ̀kò ọ́n ní kó fìlú lẹ̀ ìgbà tẹ́yìn jẹ president ìyà ń jẹ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀ wò bẹ̀ the next thing tẹ́ bá ṣe ni pé kẹ́ lọ sílẹ̀ Haúsá ẹni tí wọ́n fi jẹ emir tí wọ́n yọ lẹ́míà ẹ lo gbogbo federal government power ẹ lo gbogbo federal might tẹ́ ní ẹ fi restore ẹ̀ padà as emir nígbà tó máa san oore fún yín ẹ wo tó fi san fún yín bóyá ìgbò ìtìrì news yìí èmi máa ràn yín lọ́wọ́ máa bá yín kà síta torí àwa ò kórìíra yín n táwa kàn sọ fún yín ni pé ẹ pín Nàìjíríà ẹ jẹ́ kó ní kálukú máa lọ kí tó bẹ̀rẹ̀ sí ní kakínní mo fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé tẹ̀ ń wò mí ẹ má wò mí níran mo sọ fún yín mo ní mo fẹ́ open mini studio afẹ́ra ṣé iná ṣẹ́gun ńlágùn afẹ́ra standard generator afẹ́ra drone afẹ́ra camera afẹ́ra desktop afẹ́ra mixer afẹ́ra speaker afẹ́ra professional microphone a lot of things kakọ̀ọ́ra ṣe mini studio ẹ̀ ráńpẹ́ àti desktop I need the 5 to 6 million ẹ ràn mí lọ́wọ́ ọmọ Yorùbá kan ṣoṣo tó lè fún mi ní owó ìwà ńlẹ̀ Yorùbá bọ́ ìwà ńlẹ̀ Yorùbá ni wọ́n wà ní abroad kó lè máa mú iṣẹ́ wà yìí easy fídíò tẹ́ ń wò tí mo ń ṣe lọ́wọ́ yìí mo ti ṣe láti bí i 4 hours ago kí o tó wá jáde ńsìn torí pé fóònù là ń lò kódà gan mo tún lè di fóònù ẹ má fún mi lówó kẹ́ lè ra àwọn kíní kẹ́ fi ránṣẹ́ sí mi màá gbà náà ẹ jẹ́ kí n ka nǹkan tí Sanusi sọ òkè tó bẹ̀rẹ̀ sí ni máa kà ẹjẹ́ adẹ́ka ìpolówó ọjà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa ẹ má bínú sí mi pé mo tún lọ polówó ibi táwa náà ti ń rí tọwọ́ kọ́bọ́ èyí náà gbé polówó ọjà fún wa èyí tó lọ bá búkù fún tẹfẹ́ support wa bank account mi is 02141687040 02141687040 02141687040 GT Bank Zam Williams Olúwatósìn èyí tó bá fún wa ní polówó ọjà kẹ́kọ̀ọ́ wá sóyè +22957747970 +22957747970 Nigeria number 1 tí yóò di. Now ẹ wò kọ́ máa sọ pé bí àwọn parọ́ mọ́ Sanusi ṣe rí eléyìí tí Sanusi gbé jáde kábíyèsí Elédùmarè as in ó fẹ́ finish Tinubu ráúráú ni ẹ máa gbọ́ wọ́n ní President Bola Ahmed Tinubu I totally disagree with you that you inherited a dilapidated Nigerian from the former president Muhammadu Buhari. Below are my reasons.
ó ní bàbá Tinubu òun kọ̀ jálẹ̀ pé ìjọba tí ò da ni wọ́n gbà, pé ìjọba tí ò ní kọ́, pé ìjọba tó empty ni wọ́n gbà. Ó lóun disagree. Ẹni kó tí support Buhari nìyẹn. The same to person tó wà ní president tó yọ ẹ́ tó fi ẹ́ sọ̀kò bíi jìgá kẹ́lẹ́ mọ̀ pé àwọn Fúlàní wọn kì í fẹ́ra wọn lẹ̀. Àwa Yorùbá àwa la máa ń gbàbọ̀dè fúnra wa. Ẹ gbọ́ kò yà náà wọ́n ní how can a president that claim to have inherited a dilapidated Nigeria be spending public funds extravagantly as if you inherited a rich and prosperous country? How would you justify the following extravagant spending under your government? 21 billion naira to renovate the vice president house. Ẹ̀dẹ̀ ní kò sówó pé kìíní kan 70 billion naira to the National Assembly to buy SUV at the cost of 160 million naira per one for senators, and an house of representative member specifically 4 billion naira to renovate Dodan Barrack in Lagos, another 3 million naira to renovate Aguda House. 5 billion naira was given to Presidential Tax Reform Committee of less than 20 people headed by Taiwo Oyedele with nothing to show off. Kí ló pe orúkọ ẹni ẹ náà? Taiwo. I'm gonna go and read about him. Taiwo kí ló pe náà? Mo máa lọ find out wíyàn tó jẹ́ online. Taiwo Oyedele àbí yes. Ẹ má bínú tí èmi ní kẹ́kẹ́ get the gbogbo kí ni bẹ́ẹ̀ ká máa kà online by Taiwo Oyedele with nothing to show for it. 1.5 billion naira to purchase cars for your wife Senator Oluremi Tinubu, despite the fact that First Lady office is not recognized by our constitution. Ṣé ẹ gbọ́ ó ń jẹ́ kó máa yé Tinubu pé despite pé ọ́fíìsì First Lady kò wà recognize, wọ́n ra mọ́tò ọ̀nà 1.5 billion láti fi ra mọ́tò fún wọn, ìyẹn Senator Oluremi Tinubu. Now 300% salary increased for the judges, which was speedily passed by the insensitive and irresponsible senators. 5 billion naira was budgeted for presidential fleet of cars for President Bola Ahmed Tinubu. 5 billion naira was budgeted for presidential fleet of cars for President Bola Ahmed Tinubu. Billions equally budgeted for presidential yacht. Gbogbo alágbọ́n gbàtọ̀ra tí wọ́n náà fẹ́ ra yacht, ìgbà tí wọ́n dẹ̀ máa rà náà gbogbo alágbọ́ wọ́n fi billions of naira was budgeted for your billions. Wọ́n dárúkọ etí yẹn jẹ́ wọ́n fẹ́ dárúkọ kẹ́rù má bàa bà wá. Billions of naira was budgeted for your trip, including the vice president Kashim Shettima, to the detriment of the citizens. Every senator is paid 21 million naira monthly. Bó ti ẹ̀ jẹ́ kó ti jù bẹ́ẹ̀ lọ báyìí nísìnyí. House of Representatives, okay, this 21 million is outside their salary and allowance. Kò wọ́n tí wọ́n tún gbà kún owó every month. Kábíyèsí Elédùmarè. Ẹ máa gbọ́ o. House of Representatives are earning 13.5 million monthly. All the increment was done by your government. 15 trillion naira Lagos Calabar Coastal Road was awarded
illegally to your friend, a Lebanese Gilbert Chagoury, who was repatriated back to his country by the former president Obasanjo. You have the largest minister ever in the history of Nigeria. Where are you sourcing money to pay them? Ẹ máa gbọ́ o. Ṣé rí pé àwọn Fúlàní wọ́n mọ ohun tí wọ́n ń ṣe? Àwa dẹ̀ ń sọ fún bàbá yìí, wọn ò fẹ́ gbọ́ tiwa. Wọn ò mọ̀ páwa táwa ń sọ fún wa nífẹ̀ẹ́ wọn ni. Now look at it. You have the largest ministers ever in the history of Nigeria. Where are you sourcing money to pay them? Ibo ló ti ń rí owó tó fi ń finance gbogbo àwọn mínísítà, gbogbo àwọn tó ń tì lọ sókè? Wọ́n níbo ló ti ń rówó? Ìbéèrè tí wọ́n bí Buhari, tí wọ́n bí Sultan of Sokoto, pé báwo ló èdè tó ní 23 oil aṣọ àbàbá Tinubu, ẹ má fọwọ́ ara yín ṣera yín, ẹ ti ń tọ́nà wẹ́bí jù. Ṣáwa ọmọ yóò ṣé àwa tajọ́ ọmọ Yorùbá so àtò ẹbí fún yín, àtò ọmọ fún yín? Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ẹgbọ́n again, you have the largest ministers ever in the history of Nigeria. Where are you sourcing money to pay them? You went ahead to create another ministry of livestock development. Ẹ máa gbọ́ o. You went ahead to create another ministry of livestock development. What happened to Orasoye? What happened to Orasoye? Ẹ máa lọ kà nípa òun náà kí mo rí èèyàn tó jẹ́ torí I must read, I learn every day. Torí ẹ̀ lẹ ṣe rí i pé kò síjọ́ kan tí mi kì í information gbé jáde, because this is what I'm good at doing, to make research, to investigate, as in kéèyàn pé kíní mo fẹ́ mọ̀ nǹkan tó jẹ́. Now look at this. What happened to Orasoye? Orasoye report of downsizing and merging some of the agency parastatal and departments. Ó mà ṣe o. What happened to Orasoye? Report of downsizing and merging some of the agencies, parastatals and departments. Where is the subsidy money that was removed from petroleum product and electricity? Ṣé rí pé àwọn Fúlàní wọn ọba Tinubu mu ní ṣeréṣeré? Bàbá Tinubu ẹ̀yin ronú 5%, àwọn Fúlàní ìrònú wọn ti wà ní 95%. Ṣé rí pé gbọ̀gbọ̀rọ̀ ni? Ẹ dẹ̀ mọ̀ nǹkan tá à ń sọ, ẹ mọ̀, kò ṣe pé ẹ mọ̀ bàbá, ẹ mọ̀, ẹ kò fẹ́ fìyà jẹ àwa ọmọ Yorùbá ni. Kò yẹ kí bí ẹ fẹ́ fìyà jẹ wá, ẹ kàn ń fìyà jẹ wá, ẹ ń fìyà jẹ wá. Tọ́rọ̀ tí mo dẹ̀ ń sọ èyí tí ó bá mú làákàyè dání, ẹ̀yin ìyá bàbá mi, ẹ jọ̀ọ́ mú fọlọ́run bá bẹ̀yìn, ẹ bá mi sòtítọ́ ọ̀rọ̀, ẹ kọ sí comment section. Ẹ jẹ́ kí n mọ̀ pọ́rọ̀ tí mo sọ yóò mọ̀ pọ̀lọ́ dání. Now, how much was saved and what was the money used for? President Bola Ahmed Tinubu, Nigeria are demanding to know. Ṣẹ̀rí bẹ́yẹn, Sanusi ó ń ṣe bẹ́ẹ̀ nípò òun nífẹ̀ẹ́ àwọn ọmọ Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà wo ni wọ́n ń demand pé àwọn fẹ́ mọ̀? Àwọn ọmọ Nàìjíríà wo ni? Bí kò ń ṣe pé ẹ fẹ́ bà ti bàbá Tinubu jẹ́ ráúráú. Ó mà ṣe o. Bàbá Tinubu, ẹ dẹ̀ fẹ́ fọwọ́ ara yín, ẹ fẹ́ fi fọ́ọ̀lù sí trap àwọn olórí burúkú yìí. Wọ́n ò nífẹ̀ẹ́ yín. Bàbá, wọ́n ò nífẹ̀ẹ́ yín. Àwa ọmọ yín ta nífẹ̀ẹ́ yín rèé, ta lè bá yín sòtítọ́ ọ̀rọ̀. Òótọ́ ọ̀rọ̀ táwa lè bá yín sọ, àwọn ò lè bá yín sọ. Kàkà bẹ́ẹ̀ wọ́n á tún máa kó bá yín sí mu gẹ́gẹ́ bí irú tí Lamido Sanusi ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Tí ráìsì bá ń pàkúta tó tọ́ sóníbàárà,
ọgbẹ ráìsì àti chicken fò ní bára ó wá ní ẹ̀sà ráìsì yẹn mo rọ́jú jẹ́ ni o ìgbà tí mò ń jẹ ó pàkúta ẹni tó yẹ pọ̀ ti yọ ní míẹ́mí àkánù tí ó ní oko kò ní òpù mọ́ ẹ̀wò orí ńlá bàǹtàbàǹtà tẹ́ ṣe fún ẹ̀wò tó fi sọ fún yín ó ń tú fùrọ̀ yín síta a lè sọ fún yín tó ṣe lẹ́rù pa kórìíra yín ṣe lẹ́rù pa nífẹ̀ẹ́ yín ẹ̀yin kọ́ ni problem wa bàbá Tinubu foundation Nàìjíríà ni problem wa a dẹ̀ ti ń pariwo fún òmìnira kó tó di pé ẹ jẹ president àwa lè sọ pé nítorí ẹ jẹ president tó pẹ́ lè má lò kọjá ọdún mẹ́rin tó pẹ́ àwa ríwẹ̀rì ilé ayé yìí lè máa lo 8 years kò dẹ̀ tún ṣe pé ara tútù wà gan nínú tẹ́yìn gan ṣe yìí ara ò tù wá ẹ wá imagine pẹ̀lú gbogbo nǹkan tí ẹ ṣe fáwọn Fúlàní elders yìí tí ẹ tẹ̀lé nǹkan tí wọ́n ń sọ fún yín àwa mọ̀ pé ẹ̀ ń gbìyànjú agbára yín àwọn olórí burúkú kàbáyìí ni wọ́n sabotage ẹ̀ torí pé kí ni Fúlàní wọn ò nífẹ̀ẹ́ kí ẹ̀yà míì kó máa jó lórí fún wọn tó bá dàbí rọ́ kẹyìn ìyá àti bàbá mi tí ẹ jẹ́ mùsùlùmí tẹ bá lọ ń kírun mọ́ṣáláṣí Fúlàní ò ní kírun lẹ́yìn Yorùbá láéláé Yorùbá ò lè máa tí Yorùbá bá gbẹ̀rún dúró Fúlàní ò ní wà lẹ́yìn láyéláyé tó bá dàbí rọ́ ẹ lọ find out títí kan àwọn Haúsá náà àwọn tá à ń pè láwùsá yẹn Fúlàní ni wọ́n àwọn original Haúsá Kanuri wọ́n ti silent wọn gbogbo àwọn àgbààgbà wọn làwọn olórí burúkú Fúlàní ni wọ́n ti pa tán àwọn tó bá jọmọ wọn sọ wọ́n dà májìrì they now see begging as a career ẹ máa gbọ́ o how much was saved and what was the money used for President Bola Ahmed Tinubu Nigeria are demanding to know where is subsidy money that was removed on petroleum product and electricity ṣe rí pé Sanusi fẹ́ finish wọn ni only the cost of governance has not reduced instead it has increased massively fuel subsidy removed electricity tariff hike education beyond the ordinary citizen olórí burúkú Sanusi tó ń sọ̀rọ̀ yìí nígbà ayé Buhari kò dún pím ìyẹn tún yọ kúrò níjọba ìyẹn tún yọ kúrò lọ́ba torí tí Buhari ò bá lọ́wọ́ nínú pé kó yọ gọ́vnà lè dédé yọ emir ní Kánò kẹ lọ bèrè kan tí mo sọ lọ́wọ́ àwọn tó bá mọ bó ṣe ń lọ. Now wọ́n ní education beyond the ordinary citizens health service beyond ordinary citizens foodstuff beyond ordinary citizens ṣe ìpolówó ìbúkú làwọn Fúlàní Sanusi ń ṣe bẹ ní pé òun ò mọ̀ páwọn fámìlì ẹ̀ tí wọ́n jọ jẹ́ Fúlàní páwọn ni wọ́n já dáko mọ́lẹ̀ Yorùbá ṣe rí báyìí bàbá Tinubu tẹ bá wá fẹ́ ṣe dáadáa nísìnyí fún ọ̀rọ̀ tó sọ yìí ó wá jẹ́ kẹ́ lo gbogbo agbára yín kẹ́ stop àwọn bandit kẹ́ stop àwọn Fúlàní ajínigbé ní gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ wá àwa tájọ́ mọ́ yín kẹ́ empower àwọn local securities kẹ́ dá gbogbo wọn sínú forest ẹ ra ìbọn tí ààrẹ dá fáwọn security bí Àgbẹ̀kọ̀yà Ìfẹ́lódùn tí bàbá wa ṣe Sunday Igboho dá sílẹ̀ káwọn security tẹ mọ̀ pọ́ pé wọ́n dúró tán tí ò ń ṣe àwọn ẹgbẹ́ kan tó máa gbowó lọ́wọ́ yín tó máa lọ fi jẹun àwọn ìyẹn kọ́ empower àwọn security tó bá possible gan lẹ́yìn tẹ bá lé wọn tọ́nu forest kẹ wá da àwọn securities gbogbo ní oko ilẹ̀ Yorùbá gbogbo àgbẹ̀ tó bá ti wà kí wọ́n wá entitled sí free security at least kí patrol van méjì àbí mẹ́ta kó máa páàkì sẹ́nà ọ̀nà oko àwọn èèyàn débò táwọn Fúlàní bá dé kí wọ́n lé wọn kàbàkàbà now ẹ máa gbọ́ o
insecurity and paying mi ò fẹ́ sọ paying yìí kẹ́kọ̀ọ́ pé kó ló jẹ́ paying wọ́n ní insecurity and paying on the increase collapse economy unemployment on the increase corruption and stealing of public fund legalized nepotism top on our agenda president and vice president governors security vote remained intact pé almost owó tí wọ́n máa ń fún àwọn governor tó máa ń fún wọn ní every month security vote kò sí kankan tó ṣe wọ́n sì ń gbà so kí wá ó mà ṣe o there is no single support a citizen of Nigeria deserve from government and the government is there for there is no single support a citizen of Nigeria deserve from government and the citizens is there for him or her none only renewed hopelessness destitution and deception ṣe ń gbọ́ Mr. President Bola Ahmed Tinubu governor minister and top government officials including the service chief head of agency department and parastatals your lifestyle and extravagant spending of public funds does not in any way show that President Tinubu inherited a dilapidated Nigeria. Leaders are getting richer. Leaders are getting richer. Citizens are getting poorer. Look at how President Bola Ahmed Tinubu has been transformed physically, mentally, and financially to the detriment of Nigerians. This trend must be arrested. This is just a tip of insensitive leadership, recklessness to mention few. Ọmọ Yorùbá ẹ wá dúró ọ̀rọ̀ tí Sanusi gbé jáde ohun tí wọ́n bí yàrá ìyá ẹ̀dá kó gbé jáde nígbà ayé Buhari bàbá Tinubu àmì ń ṣe mí tèmi ṣọlọ́run ẹ mọ̀ pé àárín àwọn ẹranko lẹ́wà torí ẹni tí ó bá ń ṣe ẹranko kò ní máa ronú bí wọ́n ṣe ń ronú yìí wọ́n bá yín sòtítọ́ ọ̀rọ̀ wọ́n torí ìjẹkújẹ wọ́n panu mọ́ nǹkan bàjẹ́ once again ẹ má bínú pé gbà tí mo kọ́ wọlé mi ò kí yín bọ́rọ̀ ẹ ṣe ta mí lára ni mo kí gbogbo ìyá àti bàbá wa tẹ̀ ń wò mí káàkiri àgbáláyé lágbára Ọlọ́run nígbà táwọn máa gbà sí Yorùbá nation wọn nífẹ̀ẹ́ ní kọ́kọ́ wá fi ṣàwátì Yorùbá nation no going back Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú God bless you ẹ bá wa pín broadcast kẹjẹ kó lọ kó lè kọ́ bàbá Tinubu lọ́gbọ́n gbogbo àwọn lọ́ba tẹ bá mọ̀ nílẹ̀ Yorùbá ẹ ju fídíò yìí sí wọn ẹ jù sáwọn baálẹ̀ ẹ jù sáwọn Yorùbá politicians so that they can learn wọ́n á mọ̀ pé àwọn Fúlàní tí wọ́n fojú ẹbí wò wọn kì í ṣe ẹbí wọn ẹ sọ fún mi ń táwọn àgbààgbà Fúlàní ṣe tó bá ní ọ̀nà míì tí wọ́n lè fi pa Tinubu ní ẹnu mọ́ ṣé wọ́n ní pa lẹ́nu mọ́ ni lórí pé ọba Tinubu rẹ̀ dé àti ṣe nǹkan tí wọ́n fẹ́ tí n bá ní kí n go deeper á dàbí pé mo ń support Tinubu ni gbogbo ayé dẹ́ ló mọ̀ pé ohun tó máa jẹ́ kí n dalẹ̀ ọmọ adé yẹn mọ́ Ọlọ́run ní jẹ́ kí n rí ilé ayé mi ohun tó máa jẹ́ kí n dalẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ kí n rí ẹ má gbàgbé nǹkan tí mo need tó jẹ́ student equipment wa ẹ má gbàgbé support wa once again the account number is 021 41 68704 021 41 68704 GT Bank Zanu Williams Olúwatósìn ẹ̀yin tẹ́ bá ní ìpolówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa tàbí fídíò tá a ṣe àwọn kọ́kọ́ wà tó yẹ ká mẹ́nubà táwọn mẹ́nubà ẹ pè mí sórí +229 5774 7970 WhatsApp only Oòduà Àgbò Àkónìgbé Ọ̀dàlẹ̀ ó dàbọ̀.